padà síbi ovulation yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn mọ bí wọ́n ṣe ń calculate ovulation yàtọ̀ fún pa fẹ́ bọ́ ọmọkùnrin àbá fẹ́ bí ọmọbìnrin gan tá a bá ovulate kò sí bóyún ṣe fẹ́ dúró ìwọ tó bá ń run 28 days cycle ọjọ́ tí ẹ̀jẹ̀ rẹ bẹ̀rẹ̀ yẹn tó bá ti ro 14 mọ́ ọjọ́ 14th yẹn síjọ́ tẹ́jẹ̀ rẹ bẹ̀rẹ̀ ọjọ́ yẹn ni ovulation day rẹ if you do sex on that day you will get pregnant tó bá jẹ́ 30 days ni 30 days cycle ló ń rọ̀nù wàá ro 15 mọ́ ọjọ́ tí ẹ̀jẹ̀ rẹ bẹ̀rẹ̀ ọjọ́ tó bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ tó rí ẹ̀jẹ̀ yẹn wàá ní plus 15 yẹn ọjọ́ tó bá já sí òun ni ovulation day rẹ if you do sex at that day you will get pregnant because ìgbà yẹn ló ṣe release ẹyin now nígbà míì èèyàn tó bá máa ovulate ní ọjọ́ Friday bóyá Friday ló ṣẹ̀ṣẹ̀ máa ní ẹyin ṣẹ̀ṣẹ̀ máa jáde sínú rẹ̀ nínú ovary rẹ̀ nínú ikùn rẹ̀ ló ṣẹ̀ máa secrete ẹyin tó ṣẹ̀ máa release ẹyin if the person do sex on Monday there is all the tendency pé sperm tí o ti gbà sára látijọ́ Monday kò lè fertilize ẹyin tó ṣẹ̀ṣẹ̀ release níjọ́ Friday because the lifespan of sperm cell nínú ara obìnrin kò ju 3 days lọ. In fact mo ka journal kan gbà kan báyìí journal yẹn sọ pé 2 days pé tí sperm bá jẹ́ sperm tó jẹ́ high quality sperm pé láàrin ọjọ́ méjì ó ti máa wà denatured nínú ara bẹ́ẹ̀ ṣe mọ̀ pé research oríṣiríṣi information làwọn researchers máa ń gather and based on general statistics even if you read about it you can google it pé what is the lifespan of an active sperm cell wọ́n á sọ fún ẹ pé 3 days now tó bá wá receive sperm cell lọ́jọ́ Monday ó wá ṣẹ̀ṣẹ̀ ovulate ní Friday the sperm you receive on Monday cannot fertilize your egg on Friday because gbogbo ẹ̀ ti máa wà denatured ó kàn lè máa ra ẹ̀dán kó useful for your body ni kò lè fertilize mọ́ because gbogbo àwọn ṣe mọ̀ pé semen ó ní whitish ejaculation yẹn nínú rẹ̀ gangan ni sperm wà so àwọn sperm cells àwọn X and Y chromosome tó wà nínú ẹ̀ gbogbo wọn ti máa denature bọ́n ti ẹ̀ kú tán gan èyí tí ó kù nínú rẹ̀ àwọn remnant X ni ó kù Y yẹn ti máa wà denatured ní tiẹ̀ because the moment ìgbà tán dé tó ti swim tó ti fast kò sí egg tó fẹ́ fertilize because tí ovulate but tó bá jẹ́ pé you are going to ovulate today you now do your sex yesterday there is tendency pé sperm tó ti wà lára ẹ látàná èmi tí egg ẹ ṣẹ̀ṣẹ̀ dé ó máa fertilize the only thing ni pé gbogbo àwọn Y tó wà níbẹ̀ lè ti wà denatured kò ṣe pé X tí ó fún ọlọ́mọ obìnrin nìkan ló máa kù at least ọ̀sà àti ẹ̀fì lóyún ṣòye àbáhùn bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọmọkùnrin ló target ló fẹ́ calculate your ovulation date ọjọ́ tó ovulate yẹn calculate it and try and do sex on that day wàá rí pé Y chromosome ló máa wọlé because the chromosome that will give you a male child is the chromosome that will give you a male child you used to love alkaline medium and the pH of your body the pH of your cervix on the day you ovulate is alkaline ó dẹ̀ tún máa ń fast tó bá ti rí alkaline medium yẹn báyìí ó máa pick race ni tó bá sì ti dọ́dọ̀ egg tó bá ti fertilize àwọn yòókù late come àwọn á padà sẹ́yìn ni so that is how to trap your ovulation and how to try and do your own to do your own part, play your own part at least. Mr. Ifeanyi, you said a viable sperm cell can live up to 5 days. That is subject to questioning and examination. Mr. Ifeanyi Ogana, kò ṣe gbogbo sperm cell ló lè dúró 5 days lára. Kò ṣe gbogbo sperm cell. And even if a sperm cell is going to be viable, is going to be stable in your body fún ọjọ́ márùn-ún, gbogbo Y tó wà níbẹ̀ ti máa kú sà. Ṣóyè yín, gbogbo Y chromosome X nìkan ló máa ṣẹ́kù. X nìkan ló máa ṣẹ́kù. And for 5 days that you mention yẹn, tí o bá ń jọkùnrin tó jẹ nǹkan gidi tó rí nǹkan gidi ṣàjẹ, tó róúnjẹ gidi jẹ, kò sí ọkùnrin tí sperm ẹ̀ máa dúró sára obìnrin fún ọjọ́ márùn-ún tí ò tí ì kú, táwọn sperm yẹn ò tí ì kú. Ó gbọ́dọ̀ jẹ́ tó santọ́dá ajẹ́sà 3 days òun ni kódà láwọn ìwé mi sọ pé 2 days ni. That's why if you know your husband is not in where you are living tẹ́ ẹ̀ sì ń wá ọmọ, calculate your ovulation rẹ kó travel ní a day before your ovulation or a day after it or that very day that you ovulate kẹ́dẹ̀ make sure pé dóra yín níjọ́ yẹn. Ṣóyé wa now mo fẹ́ try láti wo point brother yẹn ni o.
sperm tó lè dúró ọjọ́ 5 it is well ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ èèyàn kan tó san tó dáa jẹ o gbọ́dọ̀ jẹ́ èèyàn tó san tó dáa jẹ. wọ́n ní God give us brain okay àti kàn yẹn. So that is it. Àwọn nǹkan mẹ́ta yẹn ni wọ́n ní trap your ovulation, do a sex style that allows deep penetration. Then wọ́n tún sọ pé you can trap your orgasm as a woman. Then wọ́n ní check your diet. Ẹ má máa jẹ bàkẹ́, ẹ má jẹ meat pie, jẹ sugar, jẹ gbogbo àwọn nǹkan tẹ́ bá ti ẹ má jẹ àwọn nǹkan yẹn, ẹ má jẹ vegetable, more vegetable tó máa break down effect yẹn. A rí wípé ìgbà yẹn tá bá gbìyànjú ẹ̀ tọ́lọ́run bá wá ṣàmì sí, the position Ọlọ́run is above. Àwọn ilé sáyẹ́ǹsì ni but àwọn tí wọ́n ti gbìyànjú ẹ̀ tó dẹ̀ ti ṣiṣẹ́ wọn ló ń kà gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara nìyẹn. Ṣẹ́rí menstruation is the shedding of the wall of uterus and unfertilized egg. Ẹyin tó yé tí kò fertilize tí ò rí sperm cell tó máa fi fertilize àti wall of uterus ẹ̀ òun ló ń shed out òun ni menstruation tá la máa ń ṣe yẹn. Tá a bá ṣe menstruation yẹn tán inú tún máa wá ripe láti release ẹyin míì ready for sperm to come. Tí o bá tún sí sperm á tún break á tún wá bí ẹ̀jẹ̀ ó ní menstruation. You see there is no miracle out there is no mystery anywhere, there is only ignorance. If you can calculate this and it work, you will see that it will work. If you can calculate it to work, that is what is happening. Mr. Bimbola ẹ sọ pé the first day of menstruation plus 14 day mi recommend yín yẹn kà. Yes, your explanation is pure science. However, Mary had a baby boy, Jesus without. Yeah, that's spiritual. Mr. Olawale Salami, that one is spiritual. You cannot bring spirituality to science. Because according to science, God, there is no God. Anything that you cannot prove, anything that cannot be scientifically, you cannot see it physically, you can't observe it. It doesn't exist. You understand? So, the place of the spiritual is different. Jesus was conceived without original sin, without sex. Lẹ́yìn Jésù ta la tún ti bí láì jẹ́ pé ọ̀rọ̀ lókólópó ṣẹlẹ̀ pé wọ́n dóra wọn. Lẹ́yìn Jésù ta la tún bí bẹ́ẹ̀. That's the place of the spiritual. That's why tí mo ní Ọlọ́run ló máa ń ṣàmì sí ibẹ̀ èèyàn náà nípa tiẹ̀ tí ó kù. Kò sí bó ṣe fẹ́ sọ pé o fẹ́ lóyún tó bá dóko ò lè lóyún, tó bá dóko ní wrong time gan ò lè lóyún. Nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ láti sọ yìí. And that is the reason why, Sherry, the unseen controls the seen. The invisible controls the visible. Kí ló tóbìnrin fi pọ̀jọ́ ọkùnrin lọ? Ṣebí the same amount of X and Y chromosome ló wà nínú sperm tọkùnrin á dà sóbìnrin lára. But chromosome ọkùnrin nìkan ló ní Y chromosome. Number 1 yẹn. Number 2 tún wá ní pé Y chromosome yẹn òun ò rugged. Kò ráyè kan tó pọ̀ rẹpẹtẹ ó máa ń sáré ni tó bá dẹ̀ ti sáré tó bá ti débi tó yẹ kó ti rí egg tí ò bá ti rí egg ó máa wà denatured ni àwọn X yẹn ló kù tán sì máa pọ̀ ńbẹ̀ táwọn sì máa wà active because if you look at the characteristics of the X chromosome you will see that the X chromosome is larger and stronger àwọn yẹn rugged wọ́n dẹ̀ máa ń swim slowly ni wọ́n rọra máa bọ̀ ìrìn jẹ̀lẹ́ńkẹ́ náà máa rìn tiwọn. Then, one man take longer time to die. You can read more about all this. One man take one day man was stable in acidic pH. Acidic pH lo man favor àwọn X yẹn ti wọn. Títorí ẹ̀ láti sọ pé if you are targeting a male child, you should trap your orgasm as a woman. Torí orgasm release obìnrin ó máa ń wà acidic ni. Ó máa pa Y chromosome, awaku X chromosome that will give you a female child. Choyewa. Any Miss Bosse, when a man wear undies or pants plus jean trouser, I mean the solution. Comment in America. You understand in content me. So that is what we want to say. Please, ma, I'm confused. Are you saying after 4 days of menstruation, one have to add that? No. No, Mr. Ogundare, no. Ọjọ́ tí menstruation bẹ̀rẹ̀ yẹn. Ọjọ́ yẹn ni 1. Ẹ wá ro 14 mọ́. Kò ṣe pé after 4 days o. Gbogbo ọjọ́ tí ẹ̀jẹ̀ yẹn fi ń run lẹ máa kà pọ̀. Téèyàn bá bẹ̀rẹ̀ menstruation leni, èní ni 1, ọ̀la ni 2, 3, 4, 5. Kó tó di 4, 5 yẹn ẹ̀jẹ̀ yẹn ti máa tán. Lẹ máa kà lọ 6, 7, 8 up to 14th.
14 yẹn fún ẹni tó ń run 28 days ọjọ́ 14 yẹn ni ọjọ́ ovulation tí ẹyin míì máa dé sínú ara rẹ̀ láti lè ṣe period ti next month. That's why we call it cycle, menstrual cycle. Ṣóyé wa. So kò ń ṣe wípé ńgbà tẹ́ bá kọ́ o Mr. Ogundare calculation yìí wrong o because tẹ́ bá kọ́ ka 4 days ẹ wá ṣe ka 14 a máa fún ní 18. That's wrong. 14 days from the day of your blood stain. Ṣóyé wa. Nísìnyí èèyàn tó bá bẹ̀rẹ̀ tó bá rí period ẹ̀ ní bóyá on the 8th ẹ já sọ pé on the 8th ni period ẹni yẹn bẹ̀rẹ̀ a wá sọ pé 8 plus 14 8 plus 14 ó máa wá fún ní kí ló máa fún ná ẹ̀yin mathematician